Girls boy ẹ̀ ń tọ́lọ́hún ò tí mú kó tí lè da ikú òjijì ti pa bàbá Àjàní Bello ikú ọlọ́nkọ ikú òjijì ni gbogbo ẹ̀dá tó bá ti ń gbógun ti ẹ̀sìn bí gbogbo ìṣe máa kú kú òjijì nìyẹn bàbá yìí ẹ wọ ọdún tó ti ń ba kìrìsìtẹ́nì jẹ́ tó ti ń ba ẹ̀sìn jẹ́ ẹ mẹ́sẹ̀ wà yẹn náà lẹ̀ lọ Muyideen Àjàní Bello ẹ ní kúure bàbá Muyideen Àjàní Bello ẹ ní súnre. Mi ò fi ara mọ́ fídíò yìí gbà tí mo wò ó mo rí wípé ó kù díẹ̀ káàtó fún brọ́dà wa tó sọ̀rọ̀ nínú fídíò yìí. Àkọ́kọ́ nílẹ̀ Yorùbá a kì í fi kú yọ̀yàn nínú àṣà wa. Nídàkejì ẹ̀wẹ̀ bàbá wa Àjàní Bello wọn ò sánkú o bàbá ò sánkú o. According to nǹkan tí mo gbọ́ bàbá papòdà ní age of 84 years ṣerú ẹni bẹ́ẹ̀ sánkú. Bíbélì sọ pé 70 ọdún ni ọdún wa ó nínú èyí tó kù ní làálàá wa ni. Ẹni tọ́lọ́run bá fún ní oore ọ̀fẹ́ tó papòdà ní 84 years ò sánkú bó tilẹ̀ jẹ́ wípé kò sí bí arúgbó ẹni sì lè dàgbà tó a ní fẹ́ kó lọ. So bàbá Àjàní Bello ò sánkú. Nígbà kẹta bàbá Àjàní Bello kì í ṣe ògo mùsùlùmí nìkan ògo Yorùbá ni wọ́n. Ìdí ẹ̀ tí mo fi pè wọ́n lógo Yorùbá ni wípé tọ́rọ̀ bá débi pé láàrin gbogbo mùsùlùmí àgbáyé pé kẹ́yà kọ̀ọ̀kan fi àwọn èèyàn tó dáńtọ́ sílẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí bàbá wa Muyideen Àjàní Bello jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Yorùbá tòótọ́ tó dáńtọ́ nínú ẹ̀sìn yẹn tí àwọn náà lọ ṣojú ìran wa pé àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá so ògo Yorùbá ni wọn kì í ṣe ògo mùsùlùmí nìkan. So and then èmi ò rò pé a lè kórìíra ara wa débi pé ká máa fi kú yọra wa. Kò sí irú ìjẹsìn tá lè jà tó yẹ ká máa yọ̀ pé ẹnìkan papòdà láàrin wa pàápàá àwọn ọmọ Yorùbá torí kò síbi tá ti jáwò dúdú tá ò kan funfun. Kò sí lè kan lénìí nílẹ̀ Yorùbá tẹ́ni bá mùsùlùmí ń bẹ tẹ́ni bá kìrìsìtẹ́nì ń bẹ tẹ́ni bá ẹlẹ́sìn ìbílẹ̀ ń bẹ bá ní wọn lọ́rẹ̀ẹ́ á ní wọn lánàá. So tí nǹkan bá wá ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá ara wa kò yẹ ká wá máa fi yọra wa. Èmi dẹ̀ máa ń sọ nǹkan kan nípa ẹ̀sìn wípé ohun tó ṣe kókó nípa ẹ̀sìn ni humanity ìjọmọ ènìyàn. Ò bá kó jẹ́ pé ẹnu ọ̀nà ṣọ́ọ̀ṣì báyìí lòún sùn tó bá ti ní nǹkan tá ń pè ní humanity lára ó kì í ṣe kìrìsìtẹ́nì tòótọ́ o. Kó jẹ́ ní mọ́sálásí lòún sùn lójoojúmọ́ tó bá ti ní humanity yẹn lára ò kì í ṣe mùsùlùmí òdodo. Kó dẹ̀ jẹ́ pé ìwọ la kọ̀wé Ọ̀rúnmìlà kó o mọ gbogbo ifá ayé ìtàn tó bá ti ní humanity ìjọmọ ènìyàn oníṣẹ́ ibi ni irú ẹni bẹ́ẹ̀. So nǹkan tí àwọn aláwọ̀ funfun fi jù wá lọ leléyìí tá a fi rò pé ó ń dà fún wọn jù wá lọ inú wọn mọ́ síra wọn ju àwa lọ. Aláwọ̀ funfun tó bá fẹ́ fún ẹ lóúnjẹ kò ní béèrè pé ẹ̀sìn wo ló ń sìn o. Tó bá fẹ́ fún ẹ láṣọ tó bá fẹ́ fún ẹ lówó kò ní béèrè pé ẹ̀sìn wo ló ń sìn ní aláwọ̀ funfun. Ṣùgbọ́n àwa tá a jọ ń ṣe kìrìsìtẹ́nì gan ò tí ń ra wa lọ́wọ́ tán láàrin ara wa. Àwa tá a jọ ń ṣe mùsùlùmí gan a ràn ara wa lọ́wọ́ láàrin ara wa síbẹ̀ la fẹ́ lọ ran ẹlẹ́sìn mi lọ́wọ́. So mo fẹ́ fi àsìkò yìí bẹ ẹ̀yin ènìyàn wa nínú ẹ̀sìn ìbílẹ̀ pé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a máa perú ìpèdè báyìí mọ́. Ọ̀rẹ́ mi Tani Olohun òun náà post something lórí page ẹ pé Àwòrè máa jẹ nímàrè. Àwọn mùsùlùmí kan ti ń jáde wípé kò yẹ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pé bàbá òkè sáwò bó lè yẹ pé ẹni tí ò bá deep nínú Yorùbá ó ṣeé ṣe kó máa rò wípé ìpèdè yẹn ìpèdè tí ò tọ̀nà ni. Ṣùgbọ́n tán bá ní àwọn ò fẹ́ nǹkan tán bá ní àwọn ò fẹ́ ẹ bá wọn fẹ́. Àǹtí yìí mo ti gbàgbé orúkọ yín àǹtí yìí àwọn náà sọ̀rọ̀ dó àwọn tiẹ̀ sọ wípé kò sẹ́ni tó yọ bàbá tó fi kú yọ bàbá ṣùgbọ́n síbẹ̀ náà ẹ jẹ́ ká ṣe kíni ká sì sùúrù. Ọlọ́run ara gbogbo àlọ́wọ́ ilẹ̀ Yorùbá ló ṣe kókó Yorùbá agenda gbogbo wa àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti gbá bó tilẹ̀ pé àwọn kan tẹ máa ń sọ wípé èwo ni mò ń ṣe ń bẹ̀ kò sẹ́ni tó mọ̀ ẹ̀sìn mi ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni mi I'm a Christian. Ṣùgbọ́n ní ẹnugbà tèmi náà délé ayé yìí ojú mi ti là sí àwọn nǹkan kan tó yẹ kí n mọ̀ wípé kò dìgbà tó bá kọ ẹ̀sìn yẹn sórí kí n tó mọ̀ wípé kìrìsìtẹ́nì òdodo ni ẹ ìwà ẹ ló máa jẹ́ kí n mọ̀ wípé ní kìrìsìtẹ́nì ni
bíbélì sọ pé ní Antioch ní a ti pè àwọn ọmọ ẹ̀yìn ní kristẹni kí ló dé tó fi pè wọ́n ní kristẹni ní Antioch tó pé wọ́n wà bí kristi ṣùgbọ́n kristẹni mélòó gan ló ní àmúyẹ kristi lára mọ́ púpọ̀ àwọn míì tí wọ́n pera wọn ní leaders nínú ìjọ lé nílùú ẹ pé nǹkan tó wà lọ́wọ́ wọn ó ju ti àwọn tí a ní wọ́n ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ gan lọ ọ̀pọ̀lọpọ̀ adarí nínú ìjọ lọ́wọ́ wọn gan ò mọ́ ìṣùmọ́ ìlú wọn níbi àádẹ́ jáde àádẹ́ máa bú ẹlẹ́sìn ìbílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà míì gan lọ́wọ́ ẹ̀ gan ò mọ́ ló àádẹ́ jáde a máa bú ẹlẹ́sìn ìbílẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ làwọn ẹlẹ́sìn ìbílẹ̀ míì náà tó jẹ́ pé ìwà ọwọ́ wọn burú ju ti Sátánì lọ pé ìka payanpayan ló pọ̀ jù nù ẹlòmíì kí mi kó ṣàbìlù sọmọ ẹlòmíì kó rán àṣà sí sọmọ ẹlòmíì kó rán àrán sọmọ ẹlòmíì ló kàn pọ̀ ọwọ́ ẹlòmíì nù wọn. So mo ti wá rí wípé àti kíní àti kejì àti kẹta àti kẹrin gan lórí we have almost say 4,000 religion la ní ayé so mo ti wá rí pé kò sí eléyìí tẹ́ máa tú tẹ́ máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tẹ́ẹ̀ní níbi tó dá sí tẹ́ẹ̀ní níbi tó dá sí. So that's why pé èmi ò kàn kí dédé jáde kí n sọ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ló dájú tó lẹ́nu ìgbà táwa náà dé láyé àti rí àwọn wòlíì ìka tí wọ́n sọ ẹ̀sìn kìrìsìtẹ́nì lẹ́nu so mi tẹ̀lé jáde kí n sọ pé ẹ̀sìn mùsùlùmí ló dá o torí lẹ́nu ìgbà tí mo dé láyé mo ti rí àfa ibi tó sọ ẹ̀sìn mùsùlùmí lẹ́nu mi tẹ̀lé sọ pé ẹ̀sìn ìbílẹ̀ nìkan ló dáa jù torí lẹ́nu ìgbà tá a délé ayé yìí àti rí àwọn tó ń ṣẹ̀sìn ìbílẹ̀ tẹ́ gbọ́dọ̀ gbẹ̀yìn kò lé wọn kọjá nígbà tó yẹ pé ojoojúmọ́ náà fi ń rónà tá fi ń ró ojoojúmọ́ náà ń rónà ojoojúmọ́ ni wọ́n ń gbé ẹbọ búkú ẹbọ àgbàkú tó yẹ pé ọlọ́mọ yẹ kí n forí kókò so dáàbò sọ pé èmi ò lè kàn déédéé jáde kí n kàn support religion kan humanity lèmi support ìjọ́mọ ènìyàn kí ni ó fi ẹ̀sìn yẹn ṣe ní rere láwùjọ tó wà nínú ìdílé ẹ ẹlòmíì nínú ìdílé tá a ti bí agbára tó níṣe ló ń fi hàn ọmọ ológun bẹ̀ léèmọ̀ ẹlòmíì ó jẹ́ wòlíì nínú ìdílé ẹ ẹbùn tó lòun fẹ́ yẹn ọmọ agboolé mélòó ló ti fi fà lọ́wọ́ gòkè ọmọ agboolé mélòó ló ti ẹ̀ torí tiẹ̀ lọ orí òkèèrè tó lọ gbàdúrà fún nípa Ọlọ́run jọ ọmọ yìí ó gbọ́dọ̀ ṣeré ọmọ yìí ó gbọ́dọ̀ kú níjọ́ tó tọ́nà ti pè ẹ́ ọmọ ìlú yín mélòó ló torí tiẹ̀ lọ orí òkèèrè tó torí tiẹ̀ gbàwẹ̀rẹ̀ and you call yourself a man of God ẹlòmíì jẹ́ àáfà ní mọ́sálásí ẹ̀ ọmọ mọ́sálásí ẹ̀ mélòó ló ti fi agbára ìmọ̀ tọ́nà fún ẹ ló ti lò fún ẹ ló fi gbé òkè pọ́ ọmọ ó gbọ́dọ̀ jábọ́ answer me so ẹlòmíì dẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe ẹlẹ́sìn ìbílẹ̀ sorry tó yẹ pé agbogbo agbára tó níyẹn ìkà ló fi ń ṣe kò fi agbára yẹn kó fi gbé ọmọ ológun lé wọn sókè rí kára bẹ́ẹ̀ ajá ọmọ yẹn bọ́ ni ajá ọmọ lu wọn bọ́ ni ká lè mọ̀ pé ó ní agbára ṣé irú èèyàn ṣé bẹ́ẹ̀ wá lè mi àti wá jáde tó wá máa kan pariwo ẹ̀sìn gbá ló dájú ẹ̀sìn àwọn ló dájú no I believe in humanity ìjọ́mọ ènìyàn lèmi believe so that's why pé o má rò pé máa kàn jáde máa kàn support ẹ̀sìn kan just like that no kò sí mẹ́tẹ̀ẹ̀ta tó dáa tá a ti rí dáadáa kò dẹ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta tá a ti rí burúkú so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi kú yọ ẹnikẹ́ni kò sínú àṣà Yorùbá kò sínú àṣà wa bàbá Muyideen Ajani-Bello dẹ̀ sán kú kódà nínú generation wa yìí ẹni tọ́nà bá fún láǹfààní tó wọ èjì yẹn kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ìjẹkújẹ tá à ń jẹ láyé sí èèyàn kú ní 84 years ẹ̀wá rẹ̀rìn ẹni ọ̀tán gbogbo májẹ̀ ń tún àwọn ọ̀rọ̀ yẹn sọ so ìyànà àṣẹlẹ̀ Adémọ́dé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ire ó dàbọ̀.